Iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí nípasẹ̀ olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu, Ọ̀gbẹ́ni Sunday Dare, wọ́n mà ti fún ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè yìí, Olóyè Matthew Aremu Òkìkíọlá Ọbásanjọ́, wọ́n mà ti fún un lésì ọ̀rọ̀ tó sọ nípa ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti bó ṣe yẹ̀yẹ́ ẹ̀, tó sì jẹ́ kó di mímọ̀ pé bí ìrẹsì bá pàkúta kì í ṣe ẹnu oníbàárà ó yẹ ká ti gbọ́ o. Ẹ rántí pé nínú ọ̀sẹ̀ tó kọjá ní olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ lójú bọ́ǹbù ọ̀rọ̀ lu ààrẹ Bọ́lá Tinubu lásìkò tí ó ń ka ọ̀rọ̀ ní tí wọ́n ṣe ìyẹn ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe ní ìrántí gbajúmọ̀ òǹkọ̀tàn ọmọ Ìgbò ní olóògbé Chinua Achebe ní iléèwé Yale University tó wà ní ìlú Amẹ́ríkà, tó sì jẹ́ pé níbẹ̀ lọ́básanjọ́ jẹ́ kó di mọ̀ pé Nàìjíríà ti da ìdàkudà lábẹ́ èmi lọ́kàn ìyẹn lábẹ́ Tinubu, tó sì ní jẹgúdújẹrá tó ń ṣẹlẹ̀ náà ìjọba Tinubu ti pọ̀ jù àti pé ìjọba ẹ̀ ó ti da ọrọ̀ ajé Nàìjíríà rú débi pé aró òrókò aròmọ ẹ̀dìyẹ mọ́ Nàìjíríà tí nǹkan sì ti polúkú mọ̀ṣù. Ọ̀rọ̀ tí Ọbásanjọ́ sọ rèé tí ariwo ńlá fi sọ, tí ọ̀rọ̀ náà tó sì di pé làwọn oníròyìn náà ń tẹ́ pẹpẹ síwájú ìwé ìròyìn wọn tó di ariwo ńlá. Ṣùgbọ́n nígbà tí ó ń fèsì nígbà tí Tinubu ń fèsì nípasẹ̀ agbẹnusọ ẹ̀ Ọ̀gbẹ́ni Sunday Dare náà ti ju bọ́ǹbù ọ̀rọ̀ lu Ọbásanjọ́ wípé kó yé máa sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ nítorí pé ìsọkúsọ pátápátá gbà ni. Sunday Dare ní béèyàn yóò bá tiẹ̀ sọ̀rọ̀ tí yóò bu Ọbásanjọ́ tí yóò bu Tinubu kì í ṣe irú Ọbásanjọ́. Wọ́n ní lásìkò ìjọba ẹ̀ jẹgúdújẹrá burú níbẹ̀ débi pé ó kọjá sísọ. Wọ́n ní yàtọ̀ sí jẹgúdújẹrá tó ṣẹlẹ̀ lábẹ́ ìjọba ẹ̀, wọ́n ní gbogbo nǹkan náà kò tó ṣe rẹ́gì lábẹ́ ìjọba Ọbásanjọ́, tó sì jẹ́ kó dìbò pé àtúntò àwọn nǹkan tó ti bàjẹ́ ní Nàìjíríà ní Tinubu ń ṣe, tí kì í ṣe pé Tinubu ló dá wàhálà sílẹ̀. Wọ́n wá jẹ́ kó di mọ̀ pé bí Ọbásanjọ́ tó bá mọ̀ wípé àwọn nǹkan tí Tinubu ń ṣe ó rú lójú tàbí kò yé, wọn láwọn ṣetán láti bá a sọ̀rọ̀ láti ṣàlàyé fún un. Ṣùgbọ́n gbogbo èébú àti ìsọkúsọ tó ń sọ yìí, wọ́n ní kò sọ̀rọ̀ níbẹ̀ nítorí pé bí ẹni ṣe ìlara àti ẹ̀tanú ni. Sunday Dare wá pa òwe ọmọ Yorùbá fún ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ wípé a kì í wo ariwo ọjà ẹni tẹ́yẹ̀ yóò bá nájà ẹ̀nà àwọn ń wò èèyàn pé kò sí bí Ọbásanjọ́ ṣe lè pariwo tó bèèbú tó àwọn kò ní fún un lésì, àwọn kò sì ní dá a lóhùn bí kò ṣe àwọn ọmọ Nàìjíríà táwọn fẹ́ tún ayé wọn ṣe. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ èèyàn ló ń bú Ọbásanjọ́ wípé ọ̀rọ̀ náà kò tọ́ sí ilẹ̀ nítorí pé òun náà ṣèjọba Nàìjíríà rí, àwọn sì rí tó ṣe àwọn rí bó ṣe báyé Nàìjíríà jẹ́. Ṣùgbọ́n táwọn kan tó sì ń gbèjọ Ọbásanjọ́ pé gbogbo ọ̀nà kọ̀nà ní ìjọba tó ṣe fi dáa ju ti ìjọba Tinubu lọ. Kódà àwọn kan tó sọ pé bó bá ṣèjọba tiẹ̀ ṣèbàjẹ́, wọ́n ní ṣe bí ìjọba ẹ̀ ti kọjá láti bí ọdún 16 sẹ́yìn. Wọ́n ní ó ṣe wá jẹ́ wípé àsìkò ìjọba tuntun míì tí àwọn èèyàn wá tó fẹ́ máa fi wé ìjọba tó ti kọjá, wọ́n ní tó kọjá ti kọjá, àwọn tó wà lórí àlééfà báyìí ẹni káwọn èèyàn máa gbámú kán sì máa bú lórí nǹkan tó bá ń ṣẹlẹ̀.